ti rí tí wọ́n brand gbogbo ọmọ àpọ̀sì tí wọ́n brand pátá tí wọ́n brand ní Yorùbá Nation èmi Bánkọ́lé ni mo ra gbogbo ẹ̀. àríyànjiyàn tiẹ̀ wà ń gbà yẹn wọ́n kan sọ wípé Sunday Igboho ni kìnìkan ni èmi Bánkọ́lé ni mo lọ sí bọ́dà Ìbírò. ṣé wọ́n lè nírú bàbá Bánjí Akíntóyè ní bàbá kí wọ́n dẹ̀ máa wá sọ kátàkátà bẹ́yẹn lẹ́nu wípé kì í ṣe good leader wípé bàbá yẹn iṣẹ́ yẹn dáadáa. bàbá tó jẹ́ wípé lójú mi báyìí ni bàbá ṣe ń ta property wọn. bàbá yẹn ń ta property nítorí Yorùbá Nation. Yorùbá Nation no going back. Yorùbá Nation no going back. Yorùbá Nation no going back. ọ̀rọ̀ tá à ń sọ tá à ṣe kéde tá à rẹ́rìn-ín. mo kí gbogbo wa pátápátá mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi mo kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo ibi tá a wà ní gbogbo àgbáńlá ayé gbogbo àpárápátá ni mo kí. orúkọ tèmi ni Pastor Felix Bankole lẹ́yìn tí àwọn kan máa ń pè lórí Bankole tí gbogbo ènìyàn mọ̀ sí Ọ̀rànmíyàn. mo kí wa orúkọ Ọlọ́run alààyè orúkọ Ọlọ́run tó ní ẹ̀mí èmi àti ẹ̀mí tẹ̀ ń gbọ́ mi. mo kí bàbá wa Bánjí Akíntóyè bàbá dáadáa mo dẹ̀ kí bàbá wa Chief Sunday Igboho ṣá mo kí lágbára Ọlọ́run ayọ̀ àti àlàáfíà ló máa fi jáde lábá wa. ìròyìn kan ń lọ káàkiri ìdí nìyí tí mo fi wò wípé ó yẹ kí n jáde síta kẹ́ ẹ lè rí mi fún ìgbà àkọ́kọ́ because àwọn èèyàn ti ń wo ipò yẹ kí wọ́n gbóhùn mi kí wọ́n rí mi láti ìgbà tí gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ so wọ́n náà wọ́n fẹ́ gbọ́ látọ̀dọ̀ mi. ohun tó jẹ́ kí n wá jáde gangan ni wípé mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ bíi mẹ́ta kan. wọ́n máa kọ́kọ́ sọ alákọ̀ọ́kọ́ máa sọ ẹyọ kan náà ẹ̀sìn tó bá yá máa padà wá sọ ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta. àwọn èrò kan lọ lórí social media káàkiri pé bàbá wa Bánjí Akíntóyè wípé wọn yìí ṣe good leader àwọn fẹ́ yọ wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwo. gbogbo àwọn eléyìí ṣe nǹkan tuntun kankan mọ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti pè mí rí wọ́n pè mí wọ́n nígbà táwọn wádìí àwọn rí wípé èèyàn méjì ló lè jẹ́ problem àwọn pé táwọn méjèèjì yẹn bá dẹ̀ ti support àwọn tó wípé gbogbo nǹkan yìí máa lọ successful so wọ́n wá pè mí nígbà yẹn wọ́n bá mi sọ̀rọ̀ lóríṣiríṣi so ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ ṣí bọ́dà Ìdíròkò nígbà yẹn wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ ká wípé bàbá wa Bánjí Akíntóyè pé bàbá yẹn wọn ò kí iṣẹ́ yẹn dáadáa nǹkan kan wọ́n ṣàṣọ oríṣiríṣi mo wá níṣẹ́ ti pé Chief Sunday Igboho ifùgà àwọn gan ló tiẹ̀ sọ fún mi àwọn gan ló sọ fún mi pé wọ́n ti bá Igboho sọ̀rọ̀ mo wá níṣẹ́ ti explain nǹkan yìí fún Igboho wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní kí ní Igboho wá sọ wọ́n ní Igboho ní ẹ̀ka wọn sọ̀rọ̀ létà tó bá di ọ̀la mo ní òkè tó ìgbà tó máa di bí ọjọ́ kejì wọ́n tún pè mí wọ́n wá sọ fún mi wípé Igboho ti bá àwọn sọ̀rọ̀ wípé Igboho dẹ̀ sọ wípé báwọn ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ táwọn ń ṣàlàyé fún Igboho kàtí ẹ̀kọ́ ti fóònù ni pé kò sí ọ̀rọ̀ ń bẹ̀. fídíò ẹ̀ lélẹ́yìí níbi tèmi àti Igboho tá a ti lọ jọ ṣe pàdé yẹn so tá a lọ sí ọ̀dọ̀ àgbààgbà làwọn àgbààgbà alẹ́ Yorùbá láti lọ ṣe pàdé yẹn. gbogbo ẹ̀yin wọ́rẹ̀ wa mo bẹ̀ lórúkọ Ọlọ́run èmi mo dá pásítọ̀ dúró fún mẹ́sìn kékeré kan tí àjọ ń ṣe látàrọ òun ò jẹ́ ká tètè rí mo fọlọ́run àtọ́ lẹ́ẹ̀kọ́ mo fi lè Yorùbá bẹ́ẹ̀ mo fi lè lo àbẹ̀yìn máa lò lẹ́jẹ̀ burẹ́ àkókò lè dáná nù ló jẹ́ pé àwa ló dá àwọn bàbá wa kan níbi kan tá a gbọ́dọ̀ expose ṣèjọba fan sọ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ ṣe. ẹ jọ à ń ṣe létí ní àṣẹ parí ṣe bẹ́ẹ̀ ti gbọ́ látẹnu Chief Sunday Igboho ṣá ẹ jọ ẹ má bínú. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé ǹjẹ́ wọ́n lè nírú bàbá Bánjí Akíntóyè ní bàbá kí wọ́n dẹ̀ máa wá sọ kátàkátà bẹ́yẹn lẹ́nu wípé kì í ṣe good leader wípé bàbá yẹn iṣẹ́ yẹn dáadáa. bàbá tó jẹ́ wípé lójú mi báyìí ni bàbá ṣe ń ta property wọn bàbá yẹn ń ta property nítorí Yorùbá Nation. bàbá tá à ń sọ nípa rẹ̀ yìí bàbá yẹn ń gbìyànjú takuntakun ẹ jẹ́ n sọ nǹkan kan tí ò yé yín fún yín ìjà ńlá kan ṣẹlẹ̀ ìjà ńlá kan bẹ́lẹ̀ láàrin bàbá wa Bánjí Akíntóyè àtàwọn ọmọ wọn nígbà tí wọ́n sun ilé ọmọ bàbá Akíntóyè wọ́n sun ilé ẹ̀ so bàtà wọn Fúlàní lọ dáná sun ilé ẹ̀ ọmọ yẹn ọmọ bàbá wa sọ wípé ó wá ń bá mi sọ̀rọ̀ nígbà tá a nọ̀rọ̀ káàtì máa jọ sọ̀rọ̀ ó ní òun sọ fún bàbá wípé kí bàbá òun fi gbogbo kinní yìí lẹ̀ kí wọ́n drop nípa Yorùbá Nation kí wọ́n fèsì kí wọ́n lọ jókòó sí Amẹ́ríkà tó bá dẹ̀ jẹ́ Nàìjíríà náà fẹ́ jókòó sí kí wọ́n jókòó kalẹ̀ síbẹ̀
wípé kí n bá bàbá sọ̀rọ̀. Mo wá lọ bá bàbá, mo wá sọ fún bàbá wípé báyìí ni àwọn ọmọ yín sọ. Nǹkan tó dẹ̀ ń ṣe wọ́n ni wípé torí pé ilé wọn tí wọ́n sun. Bàbá wa sọ fún mi wípé wọn ò bá àsunlé ọmọ àwọn jù bẹ́ẹ̀ lọ, wípé àwọn gbọ́dọ̀ Yorùbá nation yìí máa di gbígbà dandan. Wípé because táwọn bá kú lónìí, kí ni nǹkan táwọn máa fi jábọ̀ fún Awólọ́wọ̀? Kí ni àwọn fẹ́ sọ fún Awólọ́wọ̀? Awólọ́wọ̀ máa bi àwọn wípé ṣe bó wà láyé nígbà tí gbogbo Fúlàní ń ṣe oríṣiríṣi, nígbà tí gbogbo kinní yìí ń ṣẹlẹ̀, kí ni nǹkan tó orí ṣe sí? Bàbá wa sọ wípé kí làwọn máa fi jábọ̀ fún Awólọ́wọ̀. Nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí, wọ́n ní àwọn ọmọ wọn pé kí n bá wọn sọ̀rọ̀, kí n dẹ̀ wàásù fún wọn, kí n ṣàlàyé wọn kankan tí ò yé wọn fún wọn. Èmi àtọmọ bàbá máa ń sọ̀rọ̀ dáadáa, àádẹ́jọ sọ̀rọ̀ àjọṣe gbogbo ẹ̀ mo ṣáà ní ké so because àwọn ọmọ gan fẹ́ kí bàbá wọn ní ìfọ̀kànbalẹ̀. Ǹjẹ́ ẹ lè nírú bàbá yẹn yín tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ yìí wípé bàbá yìí ṣe good leader? Ǹjẹ́ ẹ lè nírú bàbá yìí ní bàbá? Ǹjẹ́ ẹ lè ní bàbá? Kẹ́ ẹ máa wá gbàdúrà, kẹ́ ẹ máa wá sọ irú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí wípé àbí kẹ́nìkan máa wá gbàdúrà yìí pé kí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó ṣẹlẹ̀ sí bàbá àti yín bẹ́ẹ̀. Bàbá ò kì í ṣe, mò ń fi ń dá gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lójú àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé wípé bàbá wa Bánjí Akíntóyè is good leader in Yorùbá nation. Good leader ni bàbá jẹ́ ní ilẹ̀ Yorùbá. A dúpẹ́ wípé a ní wọn ní àkókò yìí. Inú tèmi gangan ń dùn pé a ní bàbá. Ẹ wá jẹ́ sọ àṣírí mẹ́ta fún yín. Nígbà tí mo fẹ́ lọ sí bọ́dà Ìdíròkò, mò ń lọ pẹ̀lú ogun tó le. Èmi ni mo lọ sí bọ́dà Ìdíròkò torí ẹ ti ń wá mi tẹ́lẹ̀ fẹ́ mọ̀ mí, ẹ dẹ̀ fẹ́ rí mi, ẹ dẹ̀ fẹ́ mọ̀rọ̀ ẹni tó jẹ́. Àríyànjiyàn tiẹ̀ wà ń gbà yẹn, àwọn kan sọ wípé Sunday Igboho ni kìnìkan ni. Èmi Bánkọ́lé ni mo lọ sí bọ́dà Ìdíròkò pẹ̀lú àwọn ọmọ ogun mi. Now ẹ wá gbọ́, nígbà tí mo fẹ́ lọ sí bọ́dà yẹn, bàbá Bánjí Akíntóyè yìí ni kò jẹ́ kí ẹ̀mí sùn níbẹ̀. N ò lè sọ, kò sẹ́ni tó lè bọ́ta tó máa sọ wípé mo pa èèyàn ní bọ́dà. Meanwhile, nígbà tí mò ń lọ bọ́dà yẹn, mò ń lọ pẹ̀lú ogun tó le. Ilọ́ọ̀sì tí mo gbé lọ sí bọ́dà, irinṣẹ́ ogun wà lẹ́yìn ilọ́ọ̀sì. Now bọ́ǹbù ti wà nínú bọ́dà yẹn already káwa tó débẹ̀ tá a ti tò sílẹ̀, tó jẹ́ wípé kákàtí ẹ bẹ̀rẹ̀ sí bọ́ǹbù gbogbo nǹkan ni. Ṣùgbọ́n bàbá sọ fún mi wípé tá a bá ba gbogbo nǹkan yìí jẹ́, tá a bá wá gba Yorùbá nation tán, kí la fẹ́ dé bá? Wọ́n wá ní bàbá yìí kan náà ló tún sọ fún wa wípé tá a bá bẹ̀rẹ̀ sí nípa àwọn tó tún jẹ́ Yorùbá, kí wá ní àwọn wo ló fẹ́ jọ gbé ilẹ̀ Yorùbá yìí lárugẹ nígbà tá a bá gba Yorùbá nation tán. Ìyẹn ló fà á tí mi ò fi ṣe nǹkan kan ní bọ́dà, tó fi jẹ́ wípé ẹnìkan ṣoṣo tó gbìyànjú àti hùwà ìwà àìní orí pípé nìkan ni mo sọ wípé káwọn warriors lù. Wọ́n tiẹ̀ fẹ́ pàǹgbà yẹn, mo ní kí wọ́n fi ilẹ̀ kí wọ́n má pa. So mo wá lé àwọn kọ́sọ́mù àti sọ́jà, ẹmọye àwọn sọ́jà tí wọ́n kó wá ń gbà yẹn, àìmọye ilọ́ọ̀sì àmọye sọ́jà ni àìmọye ilọ́ọ̀sì náà fi ru sọ́jà wá. Mo wá lé wọn mo lé sọ́jà láti Ìdíròkò títí lọ dé Owódé, mo lé wọn kúrò ní ojú ọ̀nà. Àwọn sọ́jà, àwọn custom, àwọn immigration,
mo múra ogun torí pé mo fẹ́ ṣí warrior 2000 lẹ̀, ẹgbẹ̀rún méjì ọmọ ogun ni mo fẹ́ kó lọ bẹ̀. Bàbá ló sọ fún mi wípé bá ń kọ́lé díẹ̀díẹ̀, mo mọ̀ wípé bó o ṣe ń lọ yìí wàá jẹ lérun wàá jẹ ọ̀nàrun. Abẹ́ ìmọ̀ni tí wọ́n pè ní Pásọ Bánkọ́lé ni. Àjànàkú tèmi kọjá mo rí nǹkan fìrí, ó kọjá mo rí nǹkan fìrí. Tí mo bá dúró níwájú yín tẹ́ ń gbọ́ ohun ẹnu mi tí mo ń sọ fún yín pé bàbá wa Bánjí Akíntóyè good leader ní bàbá, tí kì í bá ṣe ti bàbá ni èmi á ti drop kúrò nínú agitator yìí, àwọn míì náà ti drop nínú agitator yìí. Sẹ́yìn náwó kẹ̀kẹ́ ni àwọn tó bọ́ ta tó ń sọ̀rọ̀ yìí, owó wo lẹ náà rí? Mo fẹ́ bi yín léèrè, ibo lẹ ti ná owó? Èmi lè dúró báyìí kí n máa sọ fún yín wípé owó tẹ̀mí ná nílẹ̀ Yorùbá tí mo ná lórí Yorùbá nation yìí àti ìrí ẹni tó ná rú ẹ̀. Èmi Bánkọ́lé ni mo lè sọ rú ẹ̀ jáde because èmi ni mo ra mọ́tò 6. Gbogbo mọ́tò tẹ́ ẹ bá ti rí tí wọ́n brand, gbogbo ọmọ bọ́ọ̀sì tí wọ́n brand pátá tí wọ́n brand ní Yorùbá nation, èmi Bánkọ́lé ni mo ra gbogbo ẹ̀. This one no be Photoshop o, kò ń ṣe Photoshop o, kò ń ṣe Photoshop o, ṣé ti rí? Mo ra ọmọ bọ́ọ̀sì 6, mo ra ẹyọ kan ní 8.5 million naira, 8.5 million naira ni mo ra ẹyọ kan. Mo ra 6, mo ra àwọn ilọ́ọ̀sì, mo ra ilọ́ọ̀sì, lára ilọ́ọ̀sì ìtuntun, lára ilọ́ọ̀sì tí mo ra ẹ rí i pé èyí tí mo gbé lọ sí ìdíròkò fi lọ sí bọ́dà ìdíròkò, ẹ rí i pé kò sí nọ́mbà ń bẹ. Lára àwọn ilọ́ọ̀sì tí mo ra nìyẹn, lára àwọn ilọ́ọ̀sì tí mo ra nìyẹn. Àwọn irinṣẹ́ ogun bẹ, àwọn nǹkan ogun bẹ́ẹ̀lẹ̀, mo fẹ́ ja ogun ni. Bàbá ló sọ fún mi pé kí n ní sùúrù, tá a bá wáyé ọtọwọ́ ti bàbá yìí kúrò. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kàmpé káàkiri ṣé ìlérí kàmpé ṣe ni? Gbogbo rálì tẹ́ ń gbọ́ tó milẹ̀ káàkiri yàtọ̀ sí tó bá ti yàtọ̀ rálì èèyàn méjì péré lórí ilẹ̀. Rálì tí mo ṣe àti rálì tí Ìgbòho Òòṣà ṣe náà làwọn rálì tó rinlẹ̀. Now èmi ni mo lọ ṣe rálì pẹ̀lú àwọn èèyàn mi, group Ọ̀rànmíyàn group ló lọ ṣe rálì ní ìlú Abẹ́òkúta tí mo fi fún wọn ní ọmọ àbọ̀sẹ̀ ẹyọ kan bẹ̀ tí èmi ni mo lọ ṣe rálì Abẹ́òkúta tí ọba Aláké ìlú Ẹ̀gbá fi sá kúrò láàfin tó fi jẹ́ gbogbo àwọn jòyè lábámbẹ̀ nígbà tí àwọn warriors rọ wọlé bámbám tí wọ́n fi sá kúrò mbẹ̀ láàfin. Èmi ni mo lọ ṣe rálì mbẹ̀. Abẹ́òkúta la wà yìí o, Abẹ́òkúta la wà yìí, ìlú tí bàbá wa kọ́ ti ń ṣojo. A dẹ̀ sọ fún bàbá wa a ní kó má ṣojo, kò sí nǹkan tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ fẹ́ fẹ́ yí ọba wa ṣe. Àwọn ọmọ yìí ẹ wò, ẹ ti bímọ tó ṣoríire, ẹ ti bímọ tó ní àlùbáríkà. Ẹ má bẹ̀rù mọ́, ẹ má bẹ̀rù, kò sí nǹkan tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ lè fẹ́ yí ọba wa ṣe. Ẹ sọ̀rọ̀ sókè, ẹ sọ̀rọ̀ sókè. Èmi ni mo lọ sí Ìlaró lọ ṣe rálì tẹ́ ẹ gbọ́, tẹ́ ẹ bá gbọ́ pa rálì tó ṣẹlẹ̀ ní Ìlaró tí ọba ìlú Ìlaró fi tilẹ̀kùn mórí tí ò fi bọ́ta tí wọ́n fi ń fi helicopter fi patrol káàkiri òkè ní Ìlaró tí wọ́n ní wọn ò gbọ́dọ̀ rí single, wọn ò gbọ́dọ̀ gbọ́ single Yorùbá nation tí wọ́n fi gbé armor tank káàkiri gbogbo junction ìlú Ìlaró. Èmi ni mo lọ ṣe rálì ńbẹ̀, a dẹ̀ ṣe rálì yẹn successful. Gbogbo àwọn àmì gan darapọ̀ mọ́ wa àti gbogbo àti àwọn ọlọ́pàá ní Ìlaró nígbà tá à ń ṣe rálì yẹn. Now àwọn tí mo wọ police station wọn lọ ní Ìlaró, wọ́n ti police station wọn pa ní ìlú Ìlaró. Ìlaró la wà yìí, Ìlaró ni o, Ìlaró la wà yìí, Ìlaró la wà yìí, Ìlaró ni. Lórí irọ́ ló bá dá fẹ́ ṣe náà. Yes. Èmi ni mo lọ ṣe rálì ní ìlú Ìrẹsì ní Ọ̀ṣun state tí wọ́n fi sáàkì principal 3 tẹ́ ẹ bá gbọ́ nígbà yẹn tí wọ́n fi sáàkì principal 3. Now nítorí wípé bá a ṣe wọ Ìrẹsì a lọ sẹ́wọ̀n school káàkiri, àwa pé exercise book, ìkan nínú àwọn agitator yìí ló kó exercise book fún wa wípé ká pín, àwa pé exercise book fáwọn èèyàn fáwọn ọmọléèwé káàkiri a dẹ̀ pariwo Yorùbá nation wá wọ gbogbo a lọ yunifásitì wọn níbẹ̀. So èmi ni mo lọ ṣe rálì ńbẹ̀, èyí bí wọn nínú gidi gan wípé Yorùbá nation ti ń gbalẹ̀ ní Ọ̀ṣun state. Wọ́n sáàkì principal 3 ó dúdú pé mo ránṣẹ́ ogun sí wọn wípé wọ́n fẹ́ rí ọwọ́ ogun. Bàbá Akíntóyè, bàbá wa Bánjí Akíntóyè yìí kan náà ló sọ fún mi wípé kí n má ti jagun
bàbá tó wá jẹ́ bàbá wa chairman bàbá sọ wípé àwọn mọ ọ̀gá àwọn yẹn dáadáa wípé kí n jẹ́ kí káwọn bá sọ̀rọ̀ ni wọ́n fi bá sọ̀rọ̀ ńgbà yẹn ó sì gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta padà túrú bàbá Akíntóyè yìí náà ni tẹ́ ẹ bá wá sọ́ọ̀sì yìí pẹ̀lú gbogbo nǹkan tí bàbá ti ń ṣe bàbá wa Bánjí Akíntóyè gbogbo tí wọ́n ti ń ṣe ń bọ̀ látẹ̀yìn tí tó fi débi tó dé yìí tẹ́ ẹ bá wá sọ́ọ̀sì yìí pé bàbá yìí ṣe good leader àjọ ọmọ àlè burúkú ni gbogbo yín ajẹ́ gbogbo yín pátápátá ẹ̀jẹ̀ kúkú fẹ́ẹ̀ kan sọ wípé gbogbo yín pátápátá ló lórí burúkú ayé àti ọ̀run tẹ́ ẹ bá fi sọ wípé bàbá wa Bánjí ò kì í ṣe good leader ṣùgbọ́n ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fún mi lésì ẹ dìde ká ẹ wá fún mi lésì èmi gán bẹ́ẹ̀ lé togun èmi ò ní fún yín lésì fisikálì màá fi ikú yanjú yín ní lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fún mi lésì torí mo mọ̀ pé ẹ máa fún mi lésì mo mọ̀ wípé ẹ lérò wípé bàbá ló rán mi iṣẹ́ ṣùgbọ́n ẹ lọ gbọ́ pápá sọ Bánkọ́lé dáadáa ẹ mọ̀ iṣẹ́ tí mo ti ṣe nínú Yorùbá Nation yìí tí wọ́n bọ́ bá jẹ́ pé ẹ̀yin ti ṣerú ẹ̀rí tó bá jẹ́ pé ẹ ti ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ rí ẹ wá jáde síta irú èyí tèmi ń sọ yìí ẹ̀yin ẹ jáde kẹ́ ẹ sọ èmi ò lè sọ yẹ àwọn Fúlàní táwa ti lọlé ṣe ẹjẹ́ yìí tá a lọlé ní gàngán ní ká sọ ni àbí àwọn èyí tá a ń lé káàkiri inú gbó àwọn tá a lọ fèsì ní Ifọ̀ tá a lé gbogbo wọn kúrò ní ibùdó wọn àwa ò ṣe gbogbo yẹn nítorí pé kárí mi èmi ò ṣe gbogbo yẹn nítorí kárí mi tó bá wá jẹ́ wípé ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí tẹ́ ẹ fẹ́ yọ bàbá wa Bánjí Akíntóyè nípò tó bá wá jẹ́ pé ẹ ti ṣe nǹkan kan rí tá a lè tọ́ka sí láti sọ ẹ wá jáde wá kẹ́ ẹ wá sọ èèyàn méjì ló lè sọ̀rọ̀ ń sìn yín wípé bàbá wa Bánjí Akíntóyè yìí ṣe good leader táwọn èèyàn máa tẹ̀lé alákọ̀ọ́kọ́ òun ni Chief Sunday Igboho Ọ̀ṣà ẹlẹ́ẹ̀kejì òun lèmi Pastor Felix Bankole tẹ́ ẹ mọ̀ sí Ọ̀rànmíyàn àwa méjì tá a lè sọ̀rọ̀ nìyẹn yàtọ̀ sí àwa bàbá wa Gani Adams gan tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá gan ò lè jáde gan kí wọ́n wá sọ wípé wọ́n fẹ́ yọ bàbá wa Bánjí Akíntóyè nítorí pé wọ́n máa bi wọ́n léèrè wípé kí ni iṣẹ́ tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá kí ni nǹkan tí wọ́n ṣe nípa agitator yìí wọ́n máa bi wọ́n léèrè àwa tá a ṣe nǹkan là ń sọ pé a ṣe nǹkan Àjànàkú Bánkọ́lé kọjá mo rí nǹkan fìrí ogun ń bọ̀ ogun ò tí ì dé mo ti pìpì ogun tán pátápátá kí n tó lè jáde síta ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ogun ti dé mo ti pìpì àtàn pátápátá èmi gán ti rẹ́dì fún wọ́ ọmọ ogun ti ń bẹ lọ́bìbà ṣùgbọ́n ẹ tọ́ mi ẹ tẹ̀mí nílùú mọ́lẹ̀ kẹ́ ẹ rí jẹ ìjọ afàyàfà ẹ tọ́ mi wò kẹ́ ẹ mọ̀rú ẹni tí mo jẹ́ mò ń fẹ́ kẹ́ ẹ fún mi lésì kí n wá rán wọn níṣẹ́ kí wọ́n máa fi ikú bá mi yanjú yín nílé kí wọ́n máa pa yín lẹ́yọ kankan kì í ṣe èyí tí bàbá wa Láàfin Ọ̀yọ́ ṣe kọjá tí wọ́n fi ń sọ̀rọ̀ wípé kò sí Yorùbá Nation kankan bì kankan ọba kọba tó bá tún sọ̀rọ̀ láti ìṣẹ́jú tí mo sọ̀rọ̀ yìí lọ wípé kò sí Yorùbá Nation ó lọ sùn pẹ̀lú àwọn baba ńlá baba rẹ̀ nìyẹn nítorí pé màá ní kí wọ́n pa lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lọ kọ́ sílẹ̀ tí n bá ṣe bẹ́ẹ̀ àjọ máa lè pọ́n délé ní bàbá àti ìyá mi fi mí bí ẹ sọ wípé kì í ṣe ọjẹ́ pọ̀ wọn àlè ni mo jẹ́ ẹ ní ọba kọba tó bá tún sọ̀rọ̀ láti ìṣẹ́jú tí mo sọ̀rọ̀ yìí ọba kọba tó bá tún dáhùn Láàfin Ọ̀yọ́ bá dáhùn lásìkò yìí màá fogun jà lọ́yọ̀ọ́ èmi Bánkọ́lé ni mo wí bẹ́ẹ̀ Láàfin Ọ̀yọ́ bá tuntun sọ̀rọ̀ ń sìn yín wípé kò sí Yorùbá Nation màá jẹ́ kí bàbá yẹn sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ tí Olúwo bá tún sọ̀rọ̀ màá ní kí wọ́n gbé orí rẹ̀ wá bá mi èmi Olúbánkọ́lé ni mo sọ bẹ́ẹ̀ fún yín tó o bá rí bẹ́ẹ̀ ẹ jọ mo fẹ́ kí ọba kan ṣoṣo kó tíráyì mi wò kó wọ́n kẹ́ ẹ wá wò pé bóyá kò ní sùn lókè ibẹ̀ láàrin ọjọ́ méje èmi Bánkọ́lé ni mo wí bẹ́ẹ̀ àwọn ọmọ ogun máa yanjú ẹ̀ dànù ọmọ ogun ti wà á lẹ́bìbà kò gbọ́dọ̀ sí kàmpé kankan abẹ́ ẹ̀ tí mọ̀ mí ni ẹ jẹ́ ṣàlàyé mi kẹ́ ẹ mọ̀ dáadáa èmi ni tẹ́ni ọmọ ológo gbé kọjá tí mo bojú nínú kíní prógámù tẹ́ni ọmọ ológo tí mo bo ojú mi tí mo kọ́fà ojú tí mo sọ̀rọ̀ jáde tí mo sẹ́ndì lẹ́tà sí gbogbo rédíò station pátápátá wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí kí wọ́n má gba kàmpé kankan láàyè mo dúró lórí ọ̀rọ̀ mi títí tì náà mo dúró lórí ọ̀rọ̀ mi títí di sísìnyí rédíò station kí rédíò station tó bá gba kàmpé láàyè máa sún láìf gbogbo rédíò station yìí ni màá dáná sun kò gbọdọ̀ sí torí pé mo lọ bá wọn mo ní ẹ máa polówó Yorùbá Nation wọn lẹ́wọ̀n ò lè gba Yorùbá Nation láti polówó rẹ̀ kí ìjọba má bàa wá ti rédíò station tó tà wọ́n pa ẹ wá lọ ń gba kàmpé láàyè kàmpé náà gbọdọ̀ ṣeéṣe ní rédíò station yìí ẹ tí àyè mi wò kẹ́ ẹ wá rí mi wò bí ìran ṣé ẹ rántí ọmọ ogun tí mo ní tí mo sọ nínú prógámù kìíní ọmọ tẹ́ni ọmọ ológo àwọn kan sọ wípé Fúlàní ni àwọn kan sọ pé kìíní kan ni igbá kan ní àwò kan ni ẹni lọ kojú bódà ìdíròkò tó ṣí bódà ìdíròkò pẹ̀lú táwọn àmì dẹ̀ kojú ẹ̀ tó dẹ̀ lé gbogbo wọn sọnù sígbó ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé Àjànàkú rẹ kọjá mo rí nǹkan fìrí ó tó gun jà ní tòótọ́ ẹni bá fẹ́ dá mi lóhùn kó dá mi lóhùn
kẹ́ ẹ wá rí ìjà mi wò. Mò ń retí o, mò ń retí èsì. Season 2 ń bọ̀, apá kejì ń bọ̀, ṣùgbọ́n mò ń retí ẹni tó máa dá mi lóhùn. Ẹ dá mi lóhùn kẹ́ ẹ mọ̀rọ̀ agbára tọ̀rọ̀ mí yàn ni. Ẹ dá mi lóhùn, ẹ dá mi lóhùn kí Bánkọ́lé wá fi ra ẹ̀ràn yín. Kẹ́ ẹ wá wò ó bóyá bẹ́ẹ̀ ní sùn lórí làlàyé. Mo fẹ́ pe nọ́mbà mi síta fún yín. Kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀rọ̀ tèmi kúrò ní pé bóyá ó ń gbéra ẹ̀ pamọ́. Rárá o, mo fẹ́ pe nọ́mbà mi lélẹ́yìí +234 81 46 46 4848. Ẹ pè mí, a jọ sọ̀rọ̀ papọ̀. Tẹ́ ẹ bá fẹ́ rí mi live, nídà àti tẹ̀sẹ̀ máa wádìí, ẹ má tíráàkì mi. Nígbà ẹ̀ka tẹ̀ fẹ́ rí mi, nídà àti tíráàkì mi rárá. Ẹ̀ka tẹ̀ sọ ẹ bá mi sọ̀rọ̀ lórí fóònù, bẹ́ẹ̀ fẹ́ rí mi face to face, màá sì yọ sí yín live. Àjọjọ mi tó rọrọ̀, màá yọ sí yín ni. Mo lè bánú lẹ̀ jáde, mo lè bára ògiri jáde, màá yọ sí yín live. Àní Yorùbá Nation, ó máa di gbígbà ni mo sọ fún yín. Ohun tẹ́ ẹ mọ̀ mo máa sọ fún yín nínú season 2. Màá sọ fún yín, màá sọ fún yín nípa ẹni tí Tinubu jẹ́, màá sọ fún yín, màá sọ fún yín nípa ẹni tí Ọ̀ṣínbàjò jẹ́, màá sọ fún yín nípa ẹni tí Buhari gangan ń ṣe, màá wá sọ fún yín nípa màá wá sọ fún yín ní bílẹ̀ Yorùbá gangan ọba Aláàfin Ọ̀yọ́, màá sọ nípa ẹni tó jẹ́, màá sọ nípa ẹni tí Olúwo gangan jẹ́, màá sọ fún yín. Now tẹ́ ẹ rí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ mọ̀, ẹ máa mọ̀. Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò, gbogbo ohun tẹ́ ẹ fẹ́ mọ̀ ẹ máa mọ̀ nínú season 2. Màá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín, ṣùgbọ́n mo kà tẹ ẹ̀ bọ́ta. Ó dẹ̀ yẹ kẹ́ ẹ mọ̀ wípé kí n tó lè bọ́ta, ìyẹn ni wípé gbẹ̀gẹ̀dẹ̀ fẹ́ gbiná, ojú ajá fẹ́ ṣẹ̀jẹ̀ ló jẹ́ kí n bọ́ta báyìí. Now kò sí election ní 2023, ẹ lọ kọ yẹn lẹ̀ gbangbangba wípé kò sí election ní 2023. Ẹ tuntun kọ ẹlẹ́ẹ̀kejì lẹ̀ pé no more Nigeria in 2023. Yorùbá Nation á ti dúró, Yorùbá Nation á ti dúró. Àwọn ọmọ ogun bẹ́ẹ̀ lẹ́bìbà gbogbo èyí tẹ́ ń sáré káàkiri tẹ́ ń sọ wípé kò sí Yorùbá Nation mọ́, ìgbà tí wọ́n ti mú Chief Sunday Igboho Ọ̀ṣà kò sí nǹkan kan mọ́, wọ́n ti mú alágbára, wọ́n ti mú kinní kan. Èmi ni mo lọ fèsì àmì ní ìdíròkò, èmi ni mo kọ́ àwọn warriors làbọ̀ fèsì àwọn àmì ní ìdíròkò, lálé wọn láti ìdíròkò. Mọ̀ iye báràkì tó ń bẹ ní ibẹ̀ yẹn ni. Mọ̀ pé báràkì ńlá wà ní Owódé ìdíròkò, báràkì ńlá wà ní Owódé, báràkì ńlá kan tó wà ní Ajílété lókè ọ̀dàn, báràkì ńlá kan tó wà ń bẹ. Wọ́n ṣí àwọn àmì wọn lẹ̀, ṣùgbọ́n ẹni tó lọ fèsì àmì tí nǹkan kan ò ṣe tí kò dẹ̀ ní ìpalára pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀, ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ó tó ogun jà nítòótọ́, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó tó ogun jà. So mò ń padà ń bọ̀. Ọ̀yọ́ state táìmù bá tí wọ́n mú àwọn OPC mẹ́ta tó lọ mú wákìlì tí wọ́n mú wọn, ìgbà yẹn ni mo fẹ́ ṣí ogun wa Ọ̀yọ́ state. Ṣùgbọ́n mo wò wípé ohun ilé tí mo fọwọ́ kọ́ kò yẹ kí n da ilé yìí rú, kò yẹ kí n tún fọwọ́ ara mi wó ilé yìí, nítorí pé ọ̀rọ̀ ń pọ̀ lórí Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé gan ò mọ bó ṣe wọlé. Ṣé Ṣèyí Mákindé mọ bó ṣe wọlé fún bó ṣe wọlé ní election yẹn ni? Ṣèyí Mákindé gangan ò mọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ ń bọ̀. Èmi kà tẹ̀ jáde fún ìgbà àkọ́kọ́ láti sọ fún yín wípé Yorùbá Nation ó dúró gbọ̀nyìn, no checking ní Yorùbá Nation, no going back. Kò sí bàbá ẹni tó máa sọ fún mi wípé kí n padà sẹ́yìn. Mi ò tiẹ̀ lè padà mọ́ ní kòríta tí mo dé. Ká ní pé tẹ́lẹ̀ ni mo tiẹ̀ lè padà, ṣùgbọ́n kòríta tí mo dé yìí àti ba owó jẹ́ àti ba nǹkan jẹ́ jìnnà, kò ṣe é padà sẹ́yìn mọ́, kò ṣe é padà sẹ́yìn mọ́. Mo padà ń bọ̀, ẹ pàdé mi nínú season 2 kẹ́ ẹ wá gbọ́ wéré ọ̀rọ̀. So nítorí náà mo kí bàbá wa Bánjí Akíntóyè lẹ́ẹ̀kan sí. Inú mi dùn wípé à ń rí yín nílẹ̀ Yorùbá yìí, inú wa ń dùn, torí pé tí ò bá jẹ́ titi yín ni, tí ò bá kí ṣe titi yín, gbogbo wa yóò bá ti drop, àbá ti padà sẹ́yìn, so àbá ti kúrò nínú ọ̀rọ̀ Yorùbá Nation. So mo kí yín bàbá, inú mi dẹ́ dùn, mo dúpẹ́ lọ́wọ́ yín fún akitiyan yín lọ́tùn lósì, mo dẹ̀ dúpẹ́ fún ẹ̀mí sùúrù lóríṣiríṣi tẹ́ ẹ ní. So Ọlọ́run atúbọ̀rọ̀ lọ́ra ẹ̀mí yín fún wa. Bàbá wa Chief Sunday Igboho Ọ̀ṣà, bàbá mo kí yín, ayọ̀ àti àlàáfíà lẹ máa fi jáde wá bá wa. So ọ̀rọ̀ ń bọ̀, torí ọ̀rọ̀ ń bẹ nínú ipò mi, mo fẹ́ tú wíríwíri ọ̀rọ̀ síta. So inú season 2 mo fẹ́ sọ wíríwíri ọ̀rọ̀, ẹ pàdé mi bẹ́ẹ̀, màá tú pẹrẹpẹ.